Àdùkẹ́ Àsọ̀rọ̀kọ apá kejì. Ẹ káàbọ̀ padà sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tí a pè àkọlé rẹ̀ ní Àdùkẹ́ Àsọ̀rọ̀kọ. Sinimá yìí jẹ́ sinimá tí ó dùn, bákan náà sì ni àwọn ìlúmọ̀ọ́ká àti àgbààgbà òṣèré kópa nínú rẹ̀. Ibẹ̀ láti rí Péjú Ògúnmọ́lá, Dámilọ́lá Ọmọ́tọ́ṣọ̀, Ibrahim Yekin the Icon, Fẹ́rànmi Ọ̀yálọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí sọ nípa ìlú Àtẹ́ta àti ọba Adéyẹyè. Ìlú yìí jẹ́ ìlú tí ó kún fún àwọn ìkà. Eléyìí sì fà tí ọba Adéyẹyè sì fi ní kí babaláwo wá kí ó wá tú àwọn ẹlẹ́yẹ yìí kúrò ní inú ìlú rẹ̀ torí wàhálà wọn ti pọ̀ jù. Eléyìí ni àwọn ẹlẹ́yẹ yìí gbọ́ tí wọ́n sì fi pa ọba Adéyẹyè. Lẹ́yìn tí wọ́n pa ọba Adéyẹyè tán ni wọ́n ní àwọn ò máa ṣe bí ó ṣe wu àwọn nínú ìlú láti àkókò yìí lọ, pé tí àwọn bá rí ilé tí ń dùn kí àwọn bà ibẹ̀ jẹ́ ni. Lẹ́yìn eléyìí la rí tí wọ́n sì dífá ní ààfin pé ta ni ọmọ oyè tí yóò jẹ ọba tuntun. Àmọ́ Adékọ́lá tí ń ṣe àbúrò fún Adéwuyì ní ifá mú. Eléyìí sì dá yánpọnyánrin nílẹ̀ láàrin àbúrò àti ẹ̀gbọ́n. Mọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn Adéwuyì lọ bá àwọn olóyè tí wọ́n sì gba ipò ní ọwọ́ Adékọ́lá padà fún Adéwuyì. Eléyìí fà tí Adékọ́lá fi ní òun yóò fi ipò òun ò fi ilé sílẹ̀. Ó sì jẹ́ pé Adéwuyì pé àwọn ò jọ mú nǹkan nílẹ̀ ní inú ìlú yìí. Bákan náà la sì rí Àdùkẹ́ tí ó fẹ́ torí ìfẹ́ lọ sí ààfin láti lọ rí Adéwuyì tí ó pàdé láìmọ̀ pé ọmọ ọba ni, tí ó sì fẹ́ torí ìfẹ́ lọ sí oko ẹrú. Ǹjẹ́ tí ó bá dé ààfin, ṣé Adéwuyì yóò rí gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀? Kí sì ni ó gbẹ̀yìn Adéwuyì àti Adékọ́lá? Bákan náà, ǹjẹ́ Ọ̀ṣọ̀run padà sí ààfin nítorí ẹ̀bẹ̀ tí olóyè yìí wá bẹ̀ ní ilé? Bákan náà, níbo ni Àdùkẹ́ ti rí agbára tí ó ń lò? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà, ẹ máa retí apá kejì sinimá yìí láàrin ọ̀sẹ̀ méjì sísìn. Ó dìgbà kan náà.